ẹ̀yin èèyàn wa nílé ẹ jọ̀ọ́ ń jẹ́ kí àwọn ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa nẹ́tíwọ́ọ̀kù ló ṣe mọ̀nàmọ́ná gẹ́gẹ́ bí ọ̀rọ̀ location 9 wa tí a wà yìí nẹ́tíwọ́ọ̀kù yẹn ló ṣe mọ̀nàmọ́ná ẹ jọ̀ọ́ foríjìn wa ìlú Ìgbòho náà la wà báyìí tí everybody tí wọ́n dúró wámúwámú tá à ń retí ìgbà tí wọ́n máa gbé màmá wa jáde láti lọ sin wọ́n lé ní ká lọ bu ẹ̀yẹ ìkẹyìn fún wọn. Gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá gbogbo wọn náà ni wọ́n wà ní ìkàlẹ̀ pátápátá tí wọ́n dúró báyìí gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá pátápátá àwọn náà wà ní ìkàlẹ̀ yìí. Gbogbo àwọn èèyàn tẹ́ ń wò yìí náà gbogbo wa pátápátá títí àwọn èèyàn bàbá wa náà ni bàbá wa Ìgbòho Òòṣà tí àwọn kan sọ yí pé ní bàbá ò ní wálé bàbá dẹ̀ ti wálé báyìí ọmọkọ ilẹ̀ Yorùbá ìlú Ìgbòho la wà yìí tí gbogbo ẹ̀ ń lọ ní sẹ́lẹ́nsẹ́ bí àṣà àwọn èèyàn wa kan tí ò sí ìjà tí ò sí wàhálà kankan látàná tí bàbá ti dé ó ní gbogbo ẹ̀ ń lọ létòlétò ní gbogbo ẹ̀ ń lọ ṣùgbọ́n ìlú Ìgbòho mọ̀ pé àwọn gbàlejò àlejò tó ní agbára látàná àlejò tí wẹ́ ò wọ ìlú Ìgbòho rí ó wọ Ìgbòho ọlọ́jà tá gbogbo nǹkan tó ọlọ́fà ẹjọ́ ẹ bá wa sọ̀rọ̀. akíwògbà yẹn lólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òdì níbi kíbi tẹ́ bá ti láǹfààní àti máa wà ìlú Ìgbòho náà ń pè ní báyìí o Ìgbòho la wà gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ̀rù aláyé ò ní wálé kò ní délé kò ní wá irọ́ ló ń pa kò ní wá aláyé ti dé o gbogbo àtàbá wà lórí láìpẹ́ lédi ké lánàá gbogbo àná la máa rí pé báláyé ṣe ń lọ tó ṣe ń bọ̀ gbogbo ẹ̀ ṣe ń rọ́ lọ tó rọ́ lọ lọ́tún àti lọ́sì gbogbo àná la mọ̀ ṣe lọ kó sí wàhálà kò sí dààmú tẹ́ bá wọ̀ tún nínú Ìgbòho ìfọ̀kànbalẹ̀ láwà bẹ́ẹ̀ bá wò sí nínú Ìgbòho ìfọ̀kànbalẹ̀ láwà iwájú ẹ̀yìn kò séwu ẹwà àwọn security gba àwọn tí wọ́n dúró yìí security ní gbogbo wọn wọ́n wà níwájú ilé wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n wà lẹ́yìn ilé tí túmọ̀ sí pé security tight gan gbogbo ẹni tẹ́ bá ṣe ń bọ̀ tẹ́ bá ń bẹ̀rù pé àmọ́ tí ó ṣẹlẹ̀ àbúrò ní ṣe gbogbo wa o àbúrò ṣẹlẹ̀ ní Ìgbòho kò ní ṣẹlẹ̀ ní gbogbo ìlú ẹnìkan wa gbogbo ẹni tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa a ṣe ń retí ẹ má gbàgbé ètò mẹ́ta ni wọ́n fẹ́ ṣe àti ṣèkan lánàá èní àtúfẹ́ ṣèkan lẹ́ni tó bá dọ̀la òní final bẹ̀rẹ̀ àyẹn nílùú Ìbàdàn tí Dr. King Saheed Òṣùpá tí wọ́n ti máa dá wa lára yá akọ́bí Òṣùpá ló ṣeré fún wa ní àná àmọ́ ní tásìkò yìí bẹ́ẹ̀ ṣe ń rí lọ́bí ṣe ń lọ yìí àwọn èèyàn ń gbáradì láti ṣe ayẹyẹ tòní à ń gbé màmá lọ sí church èní náà máa gbé màmá sílé kẹyìn pẹ̀lú àdúrà tó ti yé sí tó bá ti dọwọ́ rọ̀lẹ́ a máa ṣe fàájì lálẹ́ mọ́júmọ́ tó bá ti wá dọ̀la à ń lọ sí Ìbàdàn nìyẹn láti lọ ṣe ayẹyẹ tó kù má tẹ̀ láti mí ìsẹ̀ ẹ má mí ìsẹ̀ à ń gbádùn ní Ìgbòho à ń jẹka à ń jẹsẹ̀ mọ́ gbogbo sóúnjẹ tó fẹ́ lùkòó tó ní rí wọ́n lọ lédíkè àbúrò ní ṣe àmì àṣẹ ìdùnnú àárín yín pẹ́ ọlọ́fà. ọba ọ̀gá mi ọ̀rọ̀ náà lẹ gbọ́ lẹ́nu ara àwọn èèyàn wa tí wọ́n dúró tán pẹ̀lú bàbá wa olóyè Sunday Igboho Òòṣà ara àwọn akọni táwọn náà dúró tán ni nígbà tí ojú ogun le ara wọn náà lẹ gbọ́rọ̀ lẹ́nu wọn yẹn ọlọ́fà mọ́jọ mídíà ara wọn ni wọ́n tún bá wa sọ̀rọ̀ tán yẹn tán fi ọ̀rọ̀ yànjú wọ́n tún sọ fún wa. Ayẹyẹ ń lọ lọ́tún lósì àwọn onílù náà láti ìdájí àwọn kọ̀ọ̀kan ti ń dá wa lára yá àsùn látàná
bó lórin ṣe ń kọrin náà everybody náà ń ṣe títí ẹ̀. Ara bó ṣe ń lọ náà ní ara fàájì tó lọ náà náà lẹ ń wò yìí. Ìlú Ìgbòho la wà báyìí. Fàájì náà ṣe lọ náà nìyẹn o, lọ́tún lósì ètò àti gbé màmá já. Gbogbo àwọn ọkọ̀ tẹ́ ń wò yìí, gbogbo àwọn ọkọ̀ tó gbé wá láti Èkó ni oníkálukú ṣàpáàkì mọ́tò ẹ̀ kalẹ̀ tá à ń retí ìgbà tí wọ́n máa gbé màmá jáde. Òun ni gbogbo àwọn ọkọ̀ tẹ́ ń wò yìí. Everywhere kan lọ ní ìpìlẹ̀, kò sí ìjà, kò síta, fàájì la wà. Gbogbo àwọn èèyàn wa, àwọn náà lẹ ń wò yìí, security wà lọ́tún lósì, kò sí wàhálà kankan. Everybody ló fi àti wọnú Ìgbòho, ká tó dé Ìgbòho gan kò sí wàhálà kankan, everybody ló wà, kò sí wàhálà kankan tó ń ṣẹlẹ̀. Gbogbo àwọn èèyàn wa náà ni wọ́n wà káàkiri yìí, kò sí wàhálà kankan, everything wà okay. Kò síjà, kò síta. Kò sí wàhálà, everywhere ló ń lọ lọ́tún lósì. Ìgbòho náà la wà. Ààfin ọba ọ̀nà oníbodè. Ibi báyìí ni géètì ààfin ọba oníbodè ti di ìlú Ìgbòho of Ìgbòho. Ara àríyá náà ló lọ yìí.
wa lára yá òun sì ni gbogbo nǹkan tá a ṣe ń ṣe yìí ibi báyìí ó kàn ń dùn ní yùgbàyùgbà láti àná so gbogbo eléyìí tá à ń ṣe yìí à ń dára wa ní ara yá ni everybody dẹ̀ wà sẹ́pẹ́sẹ́pẹ́ kò sí kankan gbogbo ẹ̀ kàn ń dùn ní ká dúpẹ́ fún Ọlọ́run ọba pé ó yẹ màmá wa ìyá wa ṣe Mrs. ara àwọn akọni wa àwọn náà lọ dúró sẹpẹsẹpẹ yìí. láwọn èèyàn mi Èkìtì general. wọ́n dúró sẹpẹsẹpẹ yìí. Oya mú wọn pẹ̀lú Lagos State. Lagos State gangan ni mo fẹ́. kí ni nǹkan tí ẹ fẹ́ bá wa sọ nípa ìsìnkú ìyá Yorùbá? Wọ́n ní àwọn kan sọ yí pé ní bóyá kò sí security tó péye láti wá láti ẹ̀rù ìjọba àwádẹ́ ti pé èrò ti bá gan èrò ti pa. Tí Nàìjíríà federal government bá wá wọn lè rí draw. Sọ̀rọ̀ Nàìjíríà federal government nǹkan tá à ń sọ àwa pẹ̀lú federal government ní issue àwọn gan wọ́n tún support nǹkan tá à ń ṣe torí náà bá support ẹ̀ ní àìmọye wọn la pàdé ní ojú ọ̀nà. àwọn ìlọ́kọ̀ sí wọn nínú iṣẹ́ wọ́n rí bẹ́ẹ̀ yìí àdẹ̀bá náà ń bẹ̀ gbogbo àdìjọba. So gbogbo ẹ ń lọ létò ní kò sí wàhálà kankan gbogbo ẹ ń lọ bí a ṣe fẹ́ ni. Ìyáláyà a wà ní live kí nìkan tí ẹ fẹ́ bá wa sọ lórí tó ń lọ ní bíbà live la wà yìí gbogbo ayé ló wò yín báyìí Ìyáláyà ẹ bá wa sọ̀rọ̀ Ìyáláyà ìyá kílà ìyá warrior ìyá gbogbo báwo ló ṣe ń lọ báwo lẹ ṣe rí Ìgbòho sí látàrí pàtí gbogbo ayé ni pàtí gbogbo ayé ni bàbá wa ẹ̀yin tẹ́jọ́ bàbá wa yìí jẹ́ regret pé wá bíbá yìí láyé àtàná. regret kẹ̀ àwọn tàlímọ̀ṣọ́ ni àwọn náà ń bá wa sọ̀rọ̀ yìí àwọn bàbá wa bàbá rámọ́ bàbá mọ́ríà èṣù àwọn náà ń bá wa sọ̀rọ̀ yìí so everywhere ní security wà sẹ́pẹ́sẹ́pẹ́ tí ò sí wàhálà kankan everywhere kódà ṣe ń gbọ́ nǹkan tí àwọn bàbá wa ń sọ. So bẹ́ẹ̀ ṣe gbọ́ nìyẹn o bó ṣe ń lọ nìyẹn o. ó ti jẹ́ bẹ̀rẹ̀ aláya ló ń kí o ìyá ọkọ gbogbo wọn ni o èmi ò rán wọn o. ìyá kílà ìyá warrior èmi ti ń gbádùn ọjọ́ Ìgbòho báyìí èmi náà ń gbádùn wọn ti fún mi ní yàrá kọ́kọ́ yá sí mo fẹ́ dúró mo ní mo máa dúró ẹ̀kẹ́ mi lọ á kọ́ pa àwọn ọ̀tá wa dànù ó yá ọwọ́ kẹ̀. ìyá 70 ni wọ́n ń sọ̀rọ̀ yìí o ẹ wo wọ́n dẹ̀ sì ń ta kébékébé ìyá 70 iron lady so kò sí wọn tó fẹ́ tẹ̀lé Ìgbòho tí kò sí ni tó bá jẹ́ táàrẹ ò bá lé tẹ́lẹ̀ gan ara rẹ̀ máa lé ni ara máa lé ni ẹ wo bí ìyá ṣe ń ta pọ́npọ́n àtijẹ́ta ni wọ́n yan ti wà ń Ìgbòho. ìyá kílà ló ń sọ̀rọ̀ yẹn ìyá kílà ìyá warrior ìyá òòṣà ó bàbá dáàbì yẹn tún rí mo yẹ ń jẹ mọ́. kókókó ni arọ tá a lè ẹ ṣe àdúpẹ́ gbogbo ẹ̀ náà ló ń lọ sẹ́lẹ́sẹ́lẹ́ yẹn náà tá a fi ń dára wa nínú tá a fi ń dára wa ní àráyá náà nìyẹn kò sí wàhálà kankan gbogbo ẹ̀ ló ń lọ bó ṣe yẹ kí ó lọ.
gbogbo àwọn èèyàn wa náà ni wọ́n wà létòlétò káàkiri yìí, everybody wà ní gbogbo ẹ̀ náà ló ń lọ, jíjẹ mímu ìrọ̀rùn ló bá dé. Kò sí wọ̀kan tí o dé bíbá yìí tó máa sọ pé bóyá ebi ń pa ẹ̀ kankan, gbogbo ẹ̀ ń lọ ni. O fẹ́ jẹ yán ni, kí ló fẹ́ jẹ, gbogbo ẹ̀ ló ń lọ lóṣìíríṣìí. Àwọn tó ti kọ́kọ́ mú ẹ̀kọ́ láàárọ̀ yìí ti mú ẹ̀kọ́, àwọn tó kọ́kọ́ fi nǹkan kan tó ní pọ́pọ́ pàkà, iyán náà ń lọ létòlétò, gbogbo ẹ̀ Ìgbòho láwà, ẹ máa gbádùn lọ ni. Yíyan ni anybody tó bá fẹ́ jẹyán kó wá jẹyán. Bàbá wa ni wọ́n tún sọ̀rọ̀ yìí, ọlọ́fà, àwọn èèyàn ti ń kíyìn gọ́bẹ̀, wọ́n ní ọlọ́fà, àwọn ọlọ́fà náà wà ń bíbà, àwọn gan ti jẹyán. Bẹ́ẹ̀ ni bí gbogbo ẹ ṣe ń lọ létòlétò náà nìyẹn. Ara àwọn bàbá wa náà ni gbogbo wọn dúró yìí. Àwọn bàbá wa ni àwọn tẹ̀ tí wọṣọ màmá wa, gbogbo wọn ti wọṣọ màmá wa, so ni wọ́n dúró ẹgbẹ́ mi, kò sí bóyá kọ́kọ́. Gbogbo àwọn bàbá wa ọlọ́dẹ, àwọn ni wọ́n dúró sí bíbá yìí, àwọn ọlọ́dẹ ìlú, àwọn lélẹ̀, kò sí fòyà, kò sí kankan, gbogbo ẹ̀ ń lọ ní létòlétò. Gbogbo ẹ̀ náà ló ń lọ, tá à ń ṣe ní tẹ́lẹ̀ńtẹ́lẹ̀ náà ni gbogbo ẹ̀ lọ. Ìlú Ìgbòho náà la wà yìí, ìlú Ìgbòho gangan, Ìgbòho kan la wà yìí, ìlú bàbá wa Adéyẹmọ Aládìkún Ìgbòho Òòṣà, ọmọ ọkọ Yorùbá, akíkanjú ilẹ̀ gbogbo Yorùbá, wọn náà ni a wà yìí. Kò sí fòyà, kò sí jàyà, kò sí kankan, fàájì la wà ṣe, àjà àṣe kankan. A kàn wá fẹ́ ṣe ẹyẹ kẹyìn fún màmá wa ìyá Yorùbá ni. Gbogbo àwọn pàjọ wá láti Èkó, ìwọ̀n náà ni láti Èkó everywhere. Èkó gbogbo ilẹ̀ gbogbo ìlú everybody, gbogbo wọn ni. Àwọn kan gan nígbà táyé ò gba mọ́tò gan, wọ́n lọ sí Ṣakí, àwọn nígbà Ṣakí lọ ní àti lọ park mọ́tò nítorí everywhere ló occupy, everywhere in fact. Ìròyìn tó wá fojúbà mélòó ni kámẹ́rà lè gbé
bọ̀tí wọ́n tó bá gbé ojú ẹ̀ dé bíbá yìí tó gbé ẹ̀ dé bíbá yìí ló máa mọ tó ń ṣẹlẹ̀. Message masai wo ni phone mi se pa. O mo wàhálà ìlú Ìgbòho ó ń dùn ni ó ń dàbí pé kínní ni gbogbo ẹ̀ kàn ń dùn ni gbogbo àwọn èèyàn wa náà ni wọ́n jókòó yìí tí wọ́n ń ṣe tí wọ́n jókòó kalẹ̀ tí everybody wà tàlà kò sí wàhálà fàájì là ń ṣe àtàná gan fàájì tí ẹlòmíì ṣe gan ó jẹ́ kán tẹ̀ tó wá jókòó kalẹ̀ wọ́n tún sinmi gbogbo ẹ̀ ń lọ bá a ṣe fẹ́ ó ń lọ bá a ṣe fẹ́ ní létòlétò. Ìgbòho Central Mosque ọjà ọba Ìgbòho. One. Ah. Mo fi sí wood. Ìlú Ìgbòho la wà níbi tí gbogbo ètò yẹn ti ń lọ. Gbogbo ẹ̀ náà yẹn ló ń lọ létòlétò nílùú Ìgbòho.
bá ṣe fẹ́ gbogbo ẹ̀ náà ló ń lọ látàárọ̀ àsùnmọ́júmọ́ àwọn èèyàn kan tó ń fi fàájì dá wa ní ara yá bó nílùú ṣe ń ṣe tiẹ̀ làwọn alápàlà ń ṣe tiẹ̀ àwọn onífújì ṣe tiwọn bẹ́ẹ̀ màmá ṣì wà nílé àti ìgbé màmá jáde. Fún mi.